bàbá ẹ̀ níbi tí bàbá ẹ̀ sùn sí bóyá bàbá wa dùn pa kíní ródóródó abẹ́ bàbá ó wá yọ jáde ọmọ wa lọ ọbẹ̀ láàrin òrùgbé à kíní bàbá mi ló yọ jáde ó wá lọ ń tampin dání o sàmì pé ibi tó gbà wá ló fẹ́ gbà lọ yẹn so lẹ́yìn Ọlọ́run Olódùmarè tó ṣẹ̀dá gbogbo wa pátá sí ayé physical God tá ń rí bàbá Ọọ̀ni ni. bẹ́ẹ̀ni. kábíyèsí o. láti ọ̀rọ̀ wa sáyé àkọsílẹ̀ ní gbogbo wa ń kà bó o ṣe lágbára tó so rọ́nà rí so ránà bí rí. Mósè ò rí Jésù ló rí. àkọsílẹ̀ ni ohun tá a kà ní ìwé mímọ́ gan ó láwọn tó pojú wẹ̀yìn tán ó ná dọ̀gbun yọ ojú wọn wò bàìbàì wọn rí nàmọ́ but the physical God tá ń rí láyé lè ní sìn Ọọ̀ni ni. kábíyèsí o. ní ìgbà ìwáṣẹ̀ tí ọba bá pàṣẹ pé lágbájá ẹ lọ bẹ̀rẹ̀ ẹ̀ síbi òògùn lọ bẹ̀rẹ̀ ẹ̀ ìgbà táyé dayé olófin náà yí padà náà wọ́n á ń fàgbọ́ ṣètùtù náà ń fẹ̀yẹlé ṣètùtù náà ń fàgbọ́ kan ṣètùtù látijọ́ ọmọ èèyàn ni àdúgbò ẹ̀ mọ́ba the physical God gẹ́gẹ́ bí olórí ayé àrólé Oòduà wọn ní bàbá wa Ọọ̀ni ojoojúmọ́ ní bàbá Ọọ̀ni lẹ́ni ọjọ́ àwọn iye so gan ti ṣe lẹ́ni láàrin ọdún kan ọjọ́ kan ṣoṣo fún òkè sí pé kí wàhálà bàbá rẹ̀ kan ló lẹ̀ Nàìjíríà bàbá Ọọ̀ni ó ṣe everyday bó ṣe rí nìyẹn. bàbá mi sọ fún mi pé Ọọ̀ni tí mò ń wò yẹn ó ní ojoojúmọ́ ní ọmọ ṣètùtù pé nǹkan ebi ògbọ́dọ̀ wọlé Yorùbá bẹ́ẹ̀ ni ogun ògbọ́dọ̀ kó Yorùbá lọ ó ní ọjọ́ kan péré láàrin ọdún kan ní fi wọ́n sinmi ètùtù ó lóun nìkan ló sì mọ̀ ó ní bọ́dọ̀ àwọn tí wọ́n ṣe ètùtù yẹn gan ọmọjọ́ yẹn mo fọ́ bàbá mi pété yẹn fún mi débẹ̀ pé gbogbo yóò mọ ṣàdúrà pé gbogbo àwọn ohun tó ń lójú ogun ni o ti ń lọ gárí o kí wọ́n lọ ní ọmọ kan lójoojúmọ́ náà wọ́n ti tù yẹn. àdúrà máa mú ẹ àdúrà máa mú ẹ àdúrà àwọn bàbá kò ní sí ti àṣẹ wọn ní rí ẹ mú o ìwádìí ká mọ lọkà bó o ṣe ń sin gbogbo Nàìjíríà tó kò ní ìpè gbogbo ayé ló fẹ́ràn ẹ o torí tá a bá ń gúnyán bọ́ọ̀lù a máa lọ́ta wọ́n á dẹ̀ sọ̀kù sọ́jà lójoojúmọ́ a máa lọ́rẹ̀ẹ́ àwọn kan nítorí kò tiẹ̀ sọ̀kù sọ́jà yẹn gbogbo rìn lọ kó jẹ́ káwọn fẹ́ràn àwọn kan ní ẹ̀yán tó ń gún bọ́ọ̀lù yẹn kó fi ń ṣàgúrí owó ni mo ṣe wà nìyẹn gbogbo ayé ò lè fẹ́rẹ̀ ẹ̀ máìndì gbogbo ayé ò lè rí dọ́ta ẹ̀ ṣùgbọ́n bó ṣe wulẹ̀ tó ṣe tó ayé fẹ́lẹ́dẹ̀ kọ́ lórí o ó ní tó bá ti rí 65% ó ní ti 35 ló sílẹ̀ má máa bá tí wọ́n lọ sọ ayé wà lẹ́yìn ẹ̀ kò ní ṣubú dànù àgbà Olódùmarè gbogbo àwọn ọmọ tó lè tẹ̀lé ẹ lẹ́yìn ilé ìjọba tó fi mú mọ́ṣẹ́ o kò ní sí wà kò ní kúkú òjijì àṣẹ Olódùmarè ní gbogbo ibi tẹ́ bá ń dé ọ̀nà máa gbé ilé kejì àṣẹ ẹjọ́ arabalẹ̀ láti kọ́ òun bàbá wa olórí ayé tọ́ba kan bá pín náà tí wà ń bì kan ọ́ndà bàbá Ọọ̀ni ló wà. bẹ́ẹ̀ ni tó nídìí èyí Ọlọ́run máa gbàdúrà yìí ẹ̀ṣẹ̀ ẹ̀ka ẹ̀fẹ̀lẹ́ sára ní dáadáa àkọ́jọ́ mẹ́ta. ẹ jókòó lẹfẹ Kọ̀mọ́dà ẹ wo àga mi bẹ̀rẹ̀ lọ́wọ́ ló ṣe é bẹ́ẹ̀ ní bàbá ojú kò tẹ́lẹ̀ àbàdà fún ìdánwò lójú bàbá ojú kò ní. pé kí ni yẹn? Kí ni wọ́n tó ṣe? Àyè wà ẹ máa bọ̀. Ẹ lọ jókòó. Ẹ máa bọ̀ ẹ máa bọ̀. Ẹ máa bọ̀ àyè wà. Àgásí mọ́tò kò létí àga wọn jókòó létí àga wọn. Twice. Ìjọba ìbẹ̀rẹ̀ ilé ẹjẹ́ ká fún mi. Àgàgbé òṣèlélẹ̀ mọ́. Olówó ọ̀gá Nàìjíríà.
olówó yóò kọ sí kíra olówó yóò kọ sí kíra jù olówó yóò kọ sí kíra àjàgbé o adéyẹmọ àrẹnu àpẹyìyàmọ àbúrò aládìkú di bàbá adìtẹkiri aládìkú di bàbá àwọn adìtẹkiri wọn dìde títí wo orí ìlàdé sórí aládìkú di bàbá wọn dìde kiri adéyẹmọ di bàbá wọn dìde kiri adéyẹmọ di bàbá wọn dìde kiri wọn dìde títí wo orí ìlàdé owó èso tèmi o ẹ má wọlé bàrà. Gbogbo ọ̀tẹ̀ tí wọ́n wá dì nígbà kan àná. Níbo ni wọ́n bá ọ̀rọ̀ ọ̀tẹ̀ ń dẹ́ná? Bàbá ń tọ́ ńlá Yorùbá pátá ní gbogbo ilé Ifẹ̀ káàkiri àgbáńlá ayé pátá. Ọba àwọn olótó kábíyèsí ọ̀dọ́ ní kó máa pàṣẹ lọ. Ikú ò ní kẹ́jú mọ́ lọ. Ọba mi òkè ò ní jórí wàhálà. Bó bá ti lọ sójú ogun, gbogbo ọmọ tí àkàrà bá kọ́ jáde. Olóko wọlé bàbá kò ní wín. Gbogbo ìyàtọ̀ bá ṣe wú ẹ̀kẹ́ nẹ̀ka ẹni lè fọmọ rẹ̀ lẹ̀ kó lọ jagun bá ní olùwà rẹ̀ kó nẹ̀ka lẹ́lẹ̀ kó ẹyin lọ̀gá máa jagun lọ gbogbo ọmọ Yorùbá ń bẹ ní àlẹ́ yìí rẹ̀. Baba.
ìran àjòjò ní gbọ́mọ nílẹ̀dúlẹ̀ kúrò mú máa jayé ọba ojúlówó ọmọ Yorùbá àárọ̀kọlà nínú bàbá wọn Ìgbòho Sunẹ́rì ọmọ akílé akílójú ogun ebi ilé Ifẹ̀ náà ló ti jáde Ìgbòho dáwì rèé o ilé Oòduà ló ti jáde tóbi rẹ̀ káàkiri àgbáláyé òòṣà tó gbé pò nílé Ifẹ̀ nígbà kan àná sẹ́kọ̀ wá sí sẹ́mọ́ni máa gbádùn létí ẹ akílé akílójú ogun ẹni bá bọ́ ọjà olúwa rẹ̀ ò kábùkù ipò ọdún kan ni pé wọ́n lè yí ọdẹ níyọ ìjà bẹ́ẹ̀ ni kò lè ṣeé ṣe ìran àjòjò ní bọ́mọ nílẹ̀dúlẹ̀ kúrọ́ mú àwọn Bọ́lá Ahmed ọmọ Tinubu ẹgbẹ́ APC olẹ́gbẹ́ tìran Yorùbá olẹ́gbẹ́ tiwa máa bọ̀ àti dé o máa gbádùn ní tìyẹ ilé bàbá rẹ ló wà ọba mi ò ẹni tó ní wà mí ò kọ̀nà tó bá lajú dà mórílégbó bá mi ò padà yóò níyọnu olóde sí àwọn èèyàn létí irú ẹkùn ohun tó ọmọ Yorùbá máa bẹ ọ̀jẹ̀dá ń bẹ náà lẹ́yìn rẹ gbogbo àwọn bí kí ọ ọmọdé ẹmọ níbẹ̀. Àwí gbọ̀ngàn ọ̀pẹ̀ ló kéwì tí wọn àníláwọ̀. Àwí gbọ̀ngàn bá a bá pè ìran Yorùbá pọ̀ ìran Yorùbá bí bẹ́ẹ̀ tiẹ̀ lóko Òṣogbo olórí ọ̀pẹ̀ lọ́rọ̀ ilé téńté Ọláyínká jẹ́ká yálé àwí gbọ̀ngàn máa gbádùn létí ẹ. Ó ti nà bí òṣùpá àwí gbọ̀ngàn ọmọ lójú kábíyèsí Ọọ̀ni Ọ̀jájá àwa la máa sọ̀rọ̀ kọ́ lọ́rọ̀ ó gbọ́. Tọ́lá bàbá gbọ́dọ̀ ní abá tèmi kí n bàbá lọ́rọ̀ yìí ó fi mí ṣe máa gbádùn létí ẹ gbogbo àwọn bí kí ọ ọ̀jọ̀gbọ́n akéwì ó ti ràn bí òṣùpá ọ̀pọ̀ ló kéwì tí wọn àyínláwọ̀ Awíkonko ará wájú ẹkú wájú ìbá gbogbo àgbàgbà tó ń bẹ níkàlẹ̀ n ò tó yín dá dúró ẹ má ṣe bínú sí mi. Wisdom. Awíkonko tó dé kókó ọ̀rọ̀ ìran Yorùbá wọ́n nílé òríkì wọ́n ní akọ̀rí sọ́gbà
wọ́n ní kò sọ ń tọ́nù lọ́yọ̀ bí ilé ń kọ́ ẹjọ́ ilé wa ìwọ́n nílé onídàárá ìbàrí nílé àwòdì ìbàrí nílé àti òro gbogbo ayé ló negún ẹ̀ẹ́dẹ́gẹ̀ fún bẹ̀lẹ̀ kó lọ bí àti òro wò àwọn àgbàkùrù mọ́tò wọn bínú gbọ́tẹ́lẹ́ ìrìn òkè dẹ́lẹ́kọ̀ọ́dẹ́ òkìtì sẹ́yìn omi nílé ẹja àbàtà nílé ẹdúkú tó tẹ́lẹ̀ kúkú onímọ̀ múlẹ́gbẹ̀rẹ̀ wọn ìrọ̀lẹ́ tó lè jà òmùlẹ̀ tagbọ́n a kì í gbẹ́rẹ̀kà lọ́wọ́ akitì kápẹ́lẹ́ àwọn lọ́wọ́ ọmọ bílẹ̀ ò bá sani àwọn làwọ̀ bọ́mọ̀ ò bá kúrò nílé bẹ́ẹ̀ ni kò lè bàlájò lílọ sí wò káàtó sọmọ lórúkọ ọmọdé yẹn máa gbádùn ní tiẹ̀ àwíkókó ìnàkẹ́ máa fún mi lówó torí pé àjọ múlẹ́gbẹ̀rẹ̀ ni ọmọdé yẹn máa bá dá lọ́mọ wà lẹ́yìn rẹ à ń bọ́ lóyún bẹ́ẹ̀ tẹ́tẹ́ ìrìn Yorùbá èèyàn tó bá ti dẹ́rù rẹ̀ lásà olúwa rẹ̀ ò ní lè fara lọ pé wọ́n lè bá yín jà bẹ́ẹ̀ ni kò lè ṣeé ṣe akínílé akínlójú ogun gbogbo lọ́balọ́ba wọ́n ti ṣèpàdé wọ́n ní ká máa báṣẹ́ lọ ààrẹ Bọ́lá Ahmed ọmọ Tinubu wọ́n ní ká máa báṣẹ́ lọ kí lè tó dúró mú ìjọba tí ń bẹ náà lẹ́yìn rẹ̀ ẹ̀kọ́ pa àwọn bandits ẹ̀kọ́ pa àwọn nìtẹ̀nìtẹ̀ lókọ̀ ọ̀gá tí wọ́n wá ní nígbà fẹ́ àná níbo ni wọ́n bọ̀rọ̀ ọ̀tàn ń gbé náà ẹ lọ béèrè lọ́wọ́ wọn bíbí rẹ̀ ò sé fowó rà ọmọ Adéyẹmọ gbogbo àwọn bí kí ọ ìbànújẹ́ ayé ò ní kàn ó ò ní dẹ́kun rẹ̀ Yorùbá ọmọ okùn màá yín lọ́wọ́ ẹ lọ gbà bẹ́ẹ̀ gbogbo ọmọdé bá ti kọ́ jáde pátá jẹjẹ lójú ogun olóyè máa padà bọ̀ wá sílé nílẹ̀ Yorùbá Oòduà ń bẹ náà lẹ́yìn rẹ̀ Ọbàtálá ń bẹ náà lẹ́yìn rẹ̀ Ọ̀rànmíyàn ń bẹ náà lẹ́yìn rẹ̀ Olórogbo ń bẹ náà lẹ́yìn rẹ̀ gbogbo àwọn àgbààgbà tó ń bẹ nílẹ̀ Yorùbá pátá wọ́n ń bẹ náà lẹ́yìn rẹ̀ Ṣàngó Ògbómọ̀ṣọ́ ń bẹ náà lẹ́yìn rẹ̀ gbogbo wọn ń bẹ náà lẹ́yìn rẹ̀ Ògèdè bí Adógúnbọ̀rọ̀ wọ́n ń bẹ náà lẹ́yìn rẹ̀ gbogbo ọmọ Yorùbá pátá láti gbòòrò Gẹ̀ṣà Ìbàdàn Ìjẹ̀bú Èkìtì Èkó gbogbo pátá lẹ́jọ́ kóra papọ̀ láti jagun rẹ̀ Yorùbá sọ́tá ń bá abẹ́sẹ̀ rẹ̀ Yorùbá kí ọ̀rẹ́ ìdàkú léwájú kí Aláàfin Ọ̀yọ́ náà kó tẹ̀lé ṣebí ń bá abẹ́sẹ̀ ni olóṣìṣẹ́ rẹ̀ Yorùbá olóṣìṣẹ́ rẹ̀ Yorùbá pátá ọba adániwá ló fi ọba kò sí pẹ̀yà kankan ọba òkè ló fi ọ́ sángẹ́lì ọba òkè ló fi ọ́ sángẹ́lì sí rẹ̀ Yorùbá ẹ̀yin lọ́rọ̀ mẹ́yàn tó ń bẹ ní sàtọ̀tẹ̀ yìí akínílé akínlójú ogun ìlú ẹkùn ìrọ̀rọ̀ mẹ́yàn kò lọ lójú ogun rí kó mọ́ jàjà rẹ̀ ilé Ifẹ̀ ló ti jáde wá máa ń gbádùn létí rẹ ẹni bá ti gbọ́ ọjà olúwa rẹ̀ òun lọ́wọ́ òun ẹ jókòó kọ̀ǹfínà ọmọ Yorùbá ẹ̀sùn báyìí papọ̀ kí ẹni bá wà tọ́lé ṣe ìdààmú adé sorry. Bọ́dà mi lójú gan máa bọ́ síwájú nígbà tí wọ́n bá ti dé bẹ̀rẹ̀.
Àfà. Okay. Kí ni? Dúró báyìí wọ́n rí ọ. Mayor, ẹ bá wọn pa, ẹ pa. Ọ̀rọ̀ dé sọ́yìn kankan lórí. Yes, ma'am. Àfi wọn gbé tìrìtìrì. Owó ti ẹni. Ẹnà. Ẹ jẹ́ ká jókòó. Kábíyèsí ọ̀nẹ́rìṣà wọ́n ti ń bọ̀, gbogbo èèyàn sì dìde fún wọn láti kí wọn. Ìwọlé kábíyèsí ọ̀nẹ́rìṣà rèé.
kábíyèsí o. Lẹ́lẹ́kẹ̀ẹ́ta jẹ́ kí gbogbo wa pariwo sókè dáadáa. Ẹ̀jẹ̀ sọ pé kábíyèsí o. Kọ̀mádà ẹ̀ ṣe ta ìjú. Láì ní lásìkò, akíkúrò àwọn bàbá wa orí adé tí ó wà ní ìlú Kàgídé. Látòrí bàbá wa ọba Ìdòwú, Adéjúwà, onífẹ̀ẹ́ ti ilẹ̀ sọ pé kábíyèsí o. Lórí bàbá wa Káyìdé Ọládépò Sàlú ti ẹkún àwẹ̀já sọ pé kábíyèsí o. Kábíyèsí ọ̀ní olórí Aládé gbogbo. Bàbá ti wà ní ìkàlẹ̀. Ọmọ bàbá ló wá kí bàbá. Mo wá bẹ gbogbo ẹ̀jẹ̀ ní kákákẹ́. Torí mo tún mọ̀ pé tòbí tún lọ lọ́wọ́. Màá gbé máikrófóònù fún ọmọ bàbá. Ẹ̀kú. Ọmọ ẹ̀kú. Sunday. Akínílé akínílé òbí Adéyẹmọ. Ẹ bá mi ṣe kábíyèsí bàbá mi ọdún o. Kábíyèsí o. Ó kí Ọlọ́run ọba tó láyé, ọba tó lu gbogbo tó lè sùn gbogbo, ọba tó mú bàbá rẹ̀ adé wá, tó wá ẹ̀tù sí gbogbo wa láti jẹ lórí ilẹ̀ Yorùbá, ọlọ́jà ayé bàbá pẹ́. Mo sọ̀rọ̀ nígbà tí wọ́n wá wípé Ọlọ́run ní bàbá yìí sí wa. Ọlọ́run ní bàbá yìí sí wa. Ọlọ́run bá ń bàbá yìí. Ọba tẹ olórí gbogbo ọmọ òdu àpàtàkà káàkiri ayé. Lọ́kíọ́. Bàbá wa fi rẹ̀ lẹ́bi àkìtà. Kálukú wa ń wá bẹ̀. Ó fi rẹ̀ lẹ́bi oko. Kálukú wa ń mérè lẹ̀. Lọ́kíọ́ Sunday. Ó fi gbogbo nǹkan tó ní àtọ́lá àti bàbá tó wá jọ mí lójúlé ní ẹ̀rù tó bà mí. Wọ́n á wọlé mo dọ̀bálẹ̀ wájú bàbá mi. Bàbá mi wá ní Sunday ọmọ mi kò ní dání. Ẹ tilẹ̀ mú àmọ́ rẹ̀ ní. Ẹ sílẹ̀kùn òun lórí ilé bàbá rẹ̀. Kábíyèsí ẹ̀ mú. Bàbá tó bí mi àti bàbá mi Sàǹsì Àjàó Adéyẹmọ. Ó ní kò sí ẹnì kankan tọ́jú ọmọdé tàbí ìwé tọ́mọ iye ọdún tó ń pè ní Ọọ̀ni. Ó ní Ọọ̀ni tẹ̀ ń wò yẹn. Ó ní gbogbo ọjọ́ ojúmọ́ tílẹ̀ bá ti mọ́ tí ojúmọ́ rẹ bá ti mọ́ báyìí ní Ọọ̀ni máa ń ṣe ètùtù sí gbogbo ilẹ̀ Yorùbá gbogbo ọmọ ìfọ̀ pé gbogbo ibi tẹ́ ẹ bá wà kẹmọ lọrí kẹmọ bọrí ní ọ̀pọ̀lọpọ̀ báyìí ilẹ̀ Yorùbá ọ̀pẹ̀lẹ̀ dàrú. Bàbá mi wá ní láàrin ọdún kan ọjọ́ kan ṣoṣo pé ní Ọọ̀ni máa ń fi sinmi olórí nìkan ló sì mọ̀ ẹ máa ń ṣe kábíyèsí lọ́dọ̀. Bàbá mi ní gbogbo ojoojúmọ́ tílẹ̀ bá ti mọ́ ní Ọọ̀ni ọmọ sí ètùtù pé ẹni tó lóko kọ́bọ̀ rí ẹni tó lòdù kọ́bọ̀ rí ẹni tó lójú ogun kó wálé lẹ́rọ̀. Bóò ni bàbá òsì wá ràn ọmọ rẹ̀ ń sẹ́ tọmọ wà dé tó lòdù bàbá òun lọ ó sì wò. Ẹ bá ṣe kábíyèsí bọ́ọ̀ ni. Ọlọ́run lọ́rẹ́ bàbá wa àti ń jẹ òní bàbá eléyìí tó ń ẹjọ́ bá ní kí o tiẹ̀ sí àdúrà tí wọ́n lè ṣe fún bàbá yìí àárọ̀ lọ́rùn mi ò rí Jésù bàbá mi sọ fún mi lẹ́ẹ̀kan mi ò rà nàbí bíi sallallahu alaihi wasallam ṣùgbọ́n mo rí bàbá òní nínú ìwé ìtàn nígbà tó wà kéré ètò Ifẹ̀ náà mo ti gbórúkọ Ifẹ̀ náà mo ti ń jẹ́ Sunday ọmọ bàbá Ìgbòho nígbà bàbá Ìgbòho wọ́n sọ ní Sunday Ìgbòho bí tí mo ti gbó pọ̀ náà lọ́nà rẹ̀ nítorí sàdúrà fún mi tí mo ti gbó pọ̀ náà lọ́rẹ̀ tí mo wá ń gbé káàkiri ayé. Bàbá ilé náà ń wò yìí kò lò rárá nú ayé tọ́lọ́ náà rẹ wá ṣe tutù wá ṣe tutù yẹn kálàáfíà wà lórílẹ̀-èdè Yorùbá ni yóò lò tó wà náà sọ́n ti yẹ sínú ayé. Mo ti wá ẹ̀yìn pé ẹ̀ka tí mo ti wá tí mo yọ wọlé wá kí bàbá tí mo délé padà bí tí mo tún lọ sá pamọ́ sí tó kóso kẹ̀kẹ́ orí fún mi. Ẹ bá ṣe kábíyèsí fún bàbá ọ̀rẹ́. Bàbá olúgbọ́n gbà mo padà lọ́dọ̀ rẹ̀ ó ní bó ti lọ ọ̀rọ̀ ni mo ní ọlọ́rọ̀ ọ̀rọ̀ ti yẹn ó ní mo sọ̀rọ̀ fún ẹ pé bàbá rẹ̀ lára ìgbà ó dúró bàdàn láìpẹ́ ọ̀ní ọ̀ṣáájú àwọ̀ tẹ̀lé lábàáyé ọjọ́ rẹ̀ lọ́ba àwọn ọkùnrin. Ó sì rí bẹ́ẹ̀ ẹ bá ṣe kábíyèsí bàbá ọ̀rẹ́.
gbogbo ẹnikẹ́ni tí ìbá wa jẹ́ ọkùnrin ni obìnrin ni tó bá ní òun bínú bàbá òní ìjọ àwọn ẹbí àwọn ìdájọ́ àṣọ fún mi pé bàbá mi kọ́nà jẹ́ ẹni pẹ́ ọmọ tó bá fẹ́ pẹ́ láyé rẹ̀ ẹni tó bá ti yá wẹ̀ tí ọmọ tó ṣe mọ́nú ọpọlọ ní sọ pé bàbá ọmọdé ní ìjọba òun tó ṣe mọ́nú ìdíkẹrẹ ní tó bá lójú tó lóyè tó bí àtàlàtà náà mú yóò mọ̀ pé bàbá yìí ọlọ́run gbé wá ní bàbá ọba tí gbàdọ̀ balẹ̀ ọlọ́run ti ayẹ wá ẹ sì ti ẹ̀yin olórí adé gbogbo àfihàn ìlú ọlọ́run á yẹ wá sí wa sùúrù tẹ́ ní tí ẹ̀ ń kó gbogbo nǹkan mọ́ra kò tí ní máa wá yìí tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin ò bínú sẹ́lẹ̀ kankan kó fọ́nà tó lẹ́nu ìbúra bàbá ò bínú sẹ́lẹ̀ kankan ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n ń ṣe bí kòǹdò kan ń dún tí bá tí wọ́n ń bì lọ́nà kan tàbí kejì ọlọ́run ló fi so lórí èmi mọ̀ wọn tàbí pé gbogbo ẹ ti gbé adé lórí ẹ̀yìn tá a wà ìdẹ́nà ẹ̀yìn lọ́lọ́run fún nàmbà wán èyí kò ṣe pé mo ń yọ sọ ìjọba ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run tó lè ní ṣe bẹ́ẹ̀ ìjọba dẹ̀ pàṣẹ sí èmi kọ́ ni mo kú sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá bínú mi lórí mi ò ẹ̀mí ló lásán torí èmi kọ́ ni mo ṣe bẹ́ẹ̀ ẹ lọ bínú sí ìjọba tó ṣe yìí ṣùgbọ́n bàbá àwa ọmọ yín ọ̀tọ̀ ló ń dá a bá wálé ní àwa lórí yẹn náà lọ́tọ̀ ẹ fà ìgbà wá á pè ní tì ẹ̀yin lólórí gbogbo àwọn ọba yìí kò ní láti fún lẹ́tà àdèmọ̀ kí wọ́n jẹ wa àṣẹ ọlọ́run gbogbo wọn jẹ wa afẹ́kẹ́ wà lójú kan ẹ ti dolórí náà níjọ́ tá a bá pè mí tì yẹn ẹni tí ọba wá ìyẹn la mọ̀ fún ọba ọ̀tá Yorùbá ni gbogbo ayé náà rẹ̀ ni oníṣẹ́ fídíò rẹ̀ lọ́tọ̀ ni a pè mí tì yẹn mo lè mọ̀ pé àbá mi jẹ mi wọ́n sọ ẹ sọ mi tẹ bá fẹ́ ká fi sí a pè gbogbo ọba wa bí náà láà fi sí gbogbo ọba ó sì wá bí ọba tí ọba wá bí a ti mọ̀ pé ọ̀tá lẹ́yìn Yorùbá ni ọlọ́run ló ṣe é bẹ́ẹ̀ mo lè mọ̀ pé njọ́ náà mo mọ̀ kọ́lọ̀ tí ó pẹ̀lẹ́ ní ọ̀rọ̀ tí gbogbo nǹkan sọ tí gbogbo yóò ṣe kù lẹ́yìn ọlọ́run ní ká rí bẹ́ẹ̀ ọlọ́run ní bẹ́ẹ̀ kù lẹ́yìn ẹ̀yin ni ẹnìkan sọ̀rọ̀ fún mi lẹ́nu ó ní kí ló táwọn ọba yòókù kì í ṣe bí bàbá nìyẹn ó ní ọkọ̀ kì í ṣòṣèlú ó ní àti olóṣèlú àti ẹgbẹ́ akọ́dù àti apc àti ọlọ́pàá bàbá oníjọ ọlọ́mọ mi gbogbo yìí ó ní bàbá tí wọ́n ṣe nìyẹn ẹ̀mọ́ ní ẹni tí ọba mọ orí ẹ̀ á ṣàlàyé fún wọn àtúnṣe ni àtàjẹ́ ni bàbá mi lọ́lọ́run rán mo sọ̀rọ̀ kẹlẹ́ kan yóò tí bàbá mi sọ̀rọ̀ yẹn fún mi àyà mi já mo ní ó ní bẹ́ẹ̀ ni ó ní òní tí mo wò yẹn ó ní lórí ni ó ní mọ̀ ń ṣe ètùtù àlàáfíà àti gbogbo ilẹ̀ Yorùbá pátápátá pé ká mọ̀ lọ ní ká mọ̀ ó ní ọjọ́ kan láàrin ọdún kan ní òkè fi ṣe tí fi ṣe ó ní òun nìkan ló mọ̀ nù ara ọlọ́dún tẹ̀ tẹ̀ lẹ́nu àdúrà wa náà ni ọlọ́dún tẹ̀ tẹ̀ lẹ́nu ìsọ̀lẹ̀ ẹni ọmọ mi ló nílé rẹ̀ ẹ̀sìn gbogbo lẹ́nu ọgbà tó wà wọlé bàbá ọlọ́run bá tó ní lótó fún yín síbẹ̀ yóò sílẹ̀ gbogbo ayé fún yín pátápátá ọlọ́run bá tó ní yóò sílẹ̀ gbogbo ayé fún yín pátápátá ọlọ́run bá tó ní yóò sílẹ̀ gbogbo ayé fún yín mo lọ sílẹ̀ Ìgbò lọ́dọ̀ àwọn tòkólò mo wá lọ méjì ọba bẹ̀ mo rán àwọn ọmọ rẹ̀ wá kí kábíyèsí ó ní ọ̀ọ́ni ní olórí gbogbo àwọn ìfọ̀ ó ní ilẹ̀ Yorùbá làwọn ti wá oníjẹ̀bú làwọn ti wá mo ní àyùsọ ó ní yẹ́sì ó ní ọ̀ní sí nọ́mbà 1 ní táwa tó wọ́n á rí i pé ilé ìmọ̀ pàkàṣẹ ara nígbà Ìgbò gẹ́gbà fọ́ ni gbogbo ilẹ̀kẹ̀ tó kó sọ́nù gbogbo ẹ̀ ó ní ọ̀ní nọ́mbà 1 ta ló wá kù tí ò ní gbà àwọn ètò ìṣe Yorùbá ti wá o òun náà tó wá ń kílò pé Ìjẹ̀bú làwọn gan ti wá orí omi gbogbo ọ̀dọ́ tí wọ́n omi lọ́mbẹ̀ ni kò sí nǹkan kan omi tí ọba tí ò níye ní Benin Republic wọ́n lọ ní lọ́lọ́run fún omi tí ọba ní Togo wọ́n lọ ní lọ́lọ́run fún omi tí ọba ní Benin Abidjan wọ́n ní ọ̀ní lọ́lọ́run fún ọlọ́run ló ṣe é bẹ́ẹ̀ o àwọn ọmọ yín àpèmí tì yẹn á lè mú lẹ́tà wá sí àwọn àmùfún yẹn fún wa lé àwa ìgbà tí gbogbo ọba pátápátá wọn wà báyìí ẹ wá sábà fún bíbọ ẹ dẹ̀ fi dáwọ́ ọmọ yín lójú pé gbogbo ọmọ Oòduà pátápátá o gbogbo ọba ilẹ̀ Oòduà náà ló wà níbà lọ́dọ̀ ìdẹ jẹ́ olórí gbogbo wa kò sí ìjà kankan kò sí kankan mọ́ kò sí dúpọ̀ kankan mọ́ ẹ rí i pé iṣẹ́ tẹ̀ gbé fún wa ọ̀nà ìlú tó di inú tí wá gan ìdúró láwọn fi jàjà yẹn àti wá di arílẹ̀ ká yẹn ọdún náà èmi arílẹ̀ ká lè nípa tèmi ìdíjọ́ ọmọ yín tẹ́lẹ̀ èmi kò síbi tí gbogbo àwọn tèmi ń bá tẹ́lẹ̀ ọmọ ọ̀nì náà ni gbogbo ọba tèmi mọ́ lọ́nba wọn lẹ́gbà tó kò tí bá ti dé náà kọ bàbá ó mọ sílẹ̀ kò fún straight ni ọlọ́mọba tó ní yọ̀mọ̀ sílẹ̀ kò fún gbogbo irú ẹkùn tí ẹ pàṣẹ rẹ̀ olóyún tí mo wá
ẹni àlàáfíà ó dìde ní pé àyọgbà ẹni ogun tí mo tógun tó lọ yẹn bàbá mi lógun yẹn lé o Sunday ó lé pa o ṣùgbọ́n ọba tó ní mímọ̀ pé mo tó tì ọ́ nínú ọkàn nínú ara ní gbogbo nǹkan mo fi dúró tì ọ́ mo sì ń sọ pé nǹkan kan ò ní sí ọ mo sì dé bá mi láyọ̀ security rẹ tó bẹ̀rẹ̀ nígbà tó gbé láìpẹ́ gbogbo ọ̀sẹ̀ tó ó sì sẹ́tù security tí mo wá sọ fún yín nígbà tá a dífà nípa ní ìwé ẹ̀kùn ní ká mú pé ìwé ẹ̀kùn òun ní ká mú torí pé ifá ìwé ẹ̀kùn ifá tó lágbára ni pé òun ló yẹ ká ṣe àlẹ gbàgbẹ́ so àwa ń fi lọ́lẹ̀ káàkiri mo bá bàbá mi tó jẹ́ ọmọ yín ààrẹ orílẹ̀-èdè kó bá wọn sọ wọn lè pàṣẹ èyí ó dàbẹ́ so wọ́n fà mí lé àìjì lọ́wọ́ wọ́n fà mí lé àwọn iṣẹ́ sílẹ̀ lọ́wọ́ òun bá ṣe káàkiri ó dà bí bàbá àwọn ọlọ́pàá ara ti wọ́n tẹ̀lé jáde bí wọ́n ti ń wọ inú gbó káàkiri wọ́n tẹ̀lé wa láti mọ ọkọ̀ ìbọ̀ bí nǹkan ṣe ń lọ so now àwa ti fi ti Ọ̀ṣun lélẹ̀ ọmọ yín fẹ̀mí náà ní àti ṣe olórí ó jẹ́ olóògbé lórí gbogbo Ọ̀ṣun state ní òun ni a fún gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe gbé àṣẹ sí yín lẹ́nu torí pé ọba tó ní mí òun ló fi àṣẹ sí yín lẹ́nu ẹ sì ti di olórí náà ẹ sì jẹ́ pẹ́ lọ sí mo ti gbójú mo ti wà lùfẹ̀ àwọn bàbá wa dé sọ bí adé rẹ̀ ló ti ń so lórí lọ nígbà tí wọ́n mọ̀ sí láyé wọn kò bàjẹ́ mo sọ̀rọ̀ fẹ́ńjọ́ kan àwọn èrò tó mọ̀ kúrọ́ bẹ́ẹ̀ bàbá mi ó ti wá pọ̀ mọ́ mi lónìí nígbà tí ìjà kan ṣẹlẹ̀ láàrin àwọn ọba kan inside Ogun State àwọn òyìnbó gbà náà wá ní kán lọ gbé bàbá wa Adésọjí Adérẹ̀mí wá bàbá ní èèwọ̀ Ọọ̀ni fo òkè odò bí Ọọ̀ni ọdẹ tó lè fo òkè odò ó ní àwọn ètùtù tí àwọn ó ṣe èbó ní ìjà tí ń ṣẹlẹ̀ ọdún nìkan ló lè parí ẹ̀ kò sí ọba tágbára rẹ̀ gbé ní gbogbo ìwà bóyá bàbá mi tó wá pè tẹ̀yẹ fún mi bóyá rọ́rọ́ pa mo fẹ́ wá mo ti ní jọba tó ti fojú kan bàbá mi ní ìwádìí ọ̀rọ̀ yìí wọ́n ní bàbá Ọọ̀ni wá ní Ọọ̀ni tó lè fo òkè odò ó ní àwọn ètùtù ọba kàyé àwọn nǹkan tí ó sì gbogbo òyìnbó ẹni gbogbo dà ọba ní gbogbo ayé láàbì sọ̀tún agbọ́dọ̀ ṣe tẹ́lẹ̀ ìjà tí ń ṣẹlẹ̀ yìí lágbára Ọọ̀ni nìkan sí lọ́ba tó lè ṣẹ́tù ẹ̀ ẹ bá ń ṣe kábíyèsí fún bàbá Ọọ̀ni wọ́n ní wọ́n jókòó nu yàrá ìyá rẹ̀ àbí nu yàrá bàbá rẹ̀ wá ní ọ̀dẹ̀ ìṣe alákọ̀ọ́kọ́ tí bàbá rẹ̀ wá lọ alákọ̀ọ́kọ́ bàbá Ọọ̀ni wà lọ bẹ̀rẹ̀ lọ́dún náà ń bà kó ṣe gbogbo ìṣẹ̀lẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n sọ ní gbogbo wa tí wàá fi ṣe gbogbo bàbá Ọọ̀ni lọ́wọ́ lọ síbẹ̀ bàbá wa ní sọ́jú ló ń lọ parí ìjà yẹn ń gbà so Ọlọ́run bá tó síbẹ̀ nígbà tí bàbá wa lọ tán ó máa gbé yín wá gẹ́gẹ́ bí ọba àlàáfíà bàbá àgbàlagbà wọlé láti inú wa torí pé gbogbo ìjọba ń gbà mọ́ra àtúntẹ̀ ń ṣe bẹ́ẹ̀ bá lójú tọ́jú ẹ̀ tó lọ́pọlọ tó dẹ̀ di ọmọ àgbà yóò rí pé àgbà yẹn ti wá láti lẹ̀ ní ipò àgbàládé bá gbà níjọ́ kan èmi ò ní pẹ́ ní ọlọ́ba fún ìpín mọ́gà ìdíje oríkèsọba lójú mi bàbá mi wá àwọn àmì fúrógàmù kan lẹ́kọ̀ọ́ bàbá tí ń dúró pé bàbá òní bẹ́ẹ̀ ní ọjà àwọn kan òru bàbá bá níbi náà dóde bàbá mi wọn rántí ọ̀rọ̀ tí mo sọ yìí vice president ní bẹ́ẹ̀ Ọ̀ṣínbàjò wà mẹ́ ni bàbá mi wá dé mọ́gà dín yẹn torí mi ò ká kọ́ba ọ wá lọ bá bàbá fẹ́ etí pé jù máa gba microphone wọn à dídìrín lọ́wọ́ ní ọní ọba àdélago méjì ọba àdélago mẹ́ta á dóde ní wọ́n mọ̀ ń dóde ọ̀ní ní ọ̀ní dóde yẹn ó nu bí mọ́gàjì wọn nírú wọ̀ yìí mọ́gàjì nìyẹn níbàdàn ọ̀rọ̀ ìsọba ṣùgbọ́n ní mi ló pé ẹjọ́ tó wá bàdàn bàbá Olúbàdàn kò tí ì lọ Olúbàdàn nígbà náà wọ́n sì wà ní bẹ́ẹ̀ bí nọ́mbà 3 sí Olúbàdàn ìgbà náà bàbá wa ní tàlélẹ̀ ọ̀rọ̀ ẹ̀ lọ́jọ́ kó láyà mọ́gàjì ni ọ̀rọ̀ ọjọ́ tó lọ́ mọ́ òdìbò ní pẹ́sẹ́ ọ̀dílé ìdèbí kọ́ mọ́gà gàjì bí wọ́n bá ṣe àga onísìrì nọ́mbà 1 lòun òun sì mẹ́tọ́ lọ́jọ́ kó láàrin àwọn mọ́gàjì Ọlọ́run ní payẹ́rẹ́ bàbá mi Ọlọ́run jẹ́ kẹ́ ẹ̀kùn lẹ́yìn àṣẹ tí Ọlọ́run fún yín kékeré tí wàá tún ayé sí kò ní kó lọ́dọ̀ ìlà ìlà àṣẹ Ọlọ́run fún yín kékeré tí wàá tún ayé sí kò ní kó lọ́dọ̀ ìlà ìlà Ọlọ́run bá tó ṣe ní ẹni àkọ́kọ́ kò ní gbà lọ́wọ́ ìlà ìlà Ọlọ́run fún yín mo sọ lẹ́gbẹ̀ẹ́ pé mi Ọlọ́run
ìdí Jésù ní ìrí àná Muhammadu sallallahu alaihi wasallam ọmọ orí bàbá mi Ọọ̀ni mo sì wà ní orí ìtẹ́ bàbá mi Ọọ̀ni tí mo jókòó ń bẹ̀ tí mo fẹ́ mo bọ́ ọ̀kẹ́ lẹ́sẹ̀ ìyẹn ti fi hàn yí pé mo ti rọ́lọ́run náà torí pé àdúrà táwọn bàbá ilé bá ṣe fún yẹn mọ́mọ́ yẹn bàbá mi ní bó ṣe ń lọ yìí láìpẹ́ láì jìnnà ọ̀npọ̀n lé tó jókòó tó mọ̀ ọ̀bọ̀ bá jẹun ó ní bàbí òní bẹ́ẹ̀ ẹ bá mi ṣe kábíyèsí òun la fi ṣe olórí ìwé ẹkùn lọ́sùn state gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fi rán mi mo sì ti àti fi búra fún lóṣogbo lẹ́nu bàdẹ̀ sí sọ bẹ́ẹ̀ mo sọ pé tá a bá ti ń kó mi á lọ gba ìwé lọ́dọ̀ number 1 bàbá wa mi oríire ni wọ́n ní olórí aládé gbogbo ṣàdúrà fún rẹ̀ kọjá ìjọba ọbẹ̀ oògùn ló fẹ́ gbà yọ ọ̀gárí o tó lè gba bẹ́ẹ̀ gan láàrin ọdún bíi 20 ọmọ lọ́dún ṣùgbọ́n tó ọlọ́run bá tó ní kí bàbá jẹ́ olórí gbogbo àtọmọdé àtàgbà ọgbà fẹ́ everybody ó sílẹ̀kùn ilẹ̀ fún gbogbo ayé òun ni bàbá gbogbo yín bàbá wa ní ọyà ìmọ̀bọ̀ ẹ sílẹ̀kùn kí gbogbo wọn wọlé tó mọ̀ ọmọ mi ní dání bàbá ọlọ́run bá tó ní yóò tó bá mi sílẹ̀kùn àlàáfíà fún aláṣẹ bàbá mi mo kàn fẹ́ ẹ ṣàdúrà fún bàbá ṣàdúrà fún tán ẹ bá wá ní gbórúkọ kẹjọ mọ̀ fún yín ní igbó ìwọ ṣe tẹ bá fẹ́ náà. kábíyèsí o kábíyèsí o. àwọn ará tó sọ ni wọn fọlọ́pàá mú pásọ ní ẹbí lẹ onígbà ètò ìlú olúwa ló ti wá jí nǹkan wá jí nǹkan nǹkan bàbá rẹ rí ọmọ bàbá gbogbo wá sí ọjọ́ kó gbogbo nǹkan bàbá mi láwọn ìdá wọn lọ́la àtọ̀kadà tó mọ̀ ní olùdókòwò kábíyèsí o ẹ bá fẹ́ràn wọn ní ti dáadáa ilẹ̀ ní ọlọ́wọ́n bá tó ní tó fi kẹwàá onígbà yìí lọ́wọ́ wa onígbà yìí lọ́wọ́ wa nígbà tí bá lo bí 170 years nínú ayé àwọn ọmọ bí bàbá tẹ́ lò láti sí bàbá èyí bẹ́ẹ̀ ní bàbá ọlọ́wọ́ ẹsẹ̀ bẹ̀rẹ̀ ṣàṣàṣì good morning ní báyìí nígbà tí wọ́n ṣe débi good afternoon nígbà tí wọ́n débi good evening àwọn ọmọ bí bàbá ìrọ̀ ẹsẹ̀ ẹ̀ẹ́dẹ́gẹ́ tó ṣe good morning lẹ́ẹ̀kan sí sọ̀rọ̀ sí tí ọmọ wọn sọ àbọ̀ ẹ̀tún lóye. mo kí kíkanjú wa olóríire ẹni tí ó ń pé ọlọ́run rán fún wa ní ilẹ̀ káàrọ̀ òjìlé. ẹ̀yin tí ẹ ṣe ìdáàbòbò pátápátá nínú ilé-iṣẹ́ ìdáàbòbò ìwé kòkó kí gbogbo yín o. a máa ju yín ṣe o. a ju yín ṣe láàárọ̀. a ju yín ṣe lọ́sàn-án. a ju yín ṣe láṣálẹ́ o. gbogbo orí adé tó wà kalẹ̀ mo fi gbogbo wọn kí yín o. ọba lófẹ́. Sàlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo kí gbogbo orí adé ẹ ṣé ẹ kú àmójúbà ọmọ yín olóríire mo kí Sunday Igboho mo kí dáadáa.
fún ẹ̀mí ìrẹ̀lẹ̀ tó bá lo olóògùn tó láyà tó nígboyà ìgboyà gangan olóògbà òògùn tó máa ń jẹ́ kí òògùn ṣiṣẹ́ gan nìyẹn tó máa ń ràn lọ́wọ́ nìyẹn ọlọ́run fi gbogbo ẹ̀ kẹ́ orí mi wú inú mi dùn wọ́n ti lóun gbọ́ pé pẹ̀lú gbogbo àwọn ọmọ ogun bẹ́ẹ̀ bọ̀ o ti ń retí o ti fojú sọ́nà owó òníwá ní ẹ̀ mo ṣáà ń gbọ́rọ̀ ẹkùn lọ́tún mo ń gbọ́rọ̀ ẹkùn lósì ẹ bá mi pàtẹ́wọ́ fún gbogbo yẹn. kí gbogbo yín ẹ kú iṣẹ́ takuntakun kí yín lọ́tún lósì lọ́mọdé àti àgbàlagbà dúpẹ́ lọ́wọ́ yín o iṣẹ́ ribiribi tẹ́ ẹ ń ṣe orí adé agbè gbogbo yín o èsì ìdálẹ̀ ilẹ̀ káàró òjìrè agbè gbogbo yín o ọ̀nà yín kọ́ máa la ọ́ ṣé gbogbo yín lẹ̀ ń gbọ́ mi wọ́n ti gba gbogbo wọn Olódùmarè ò ní pa ohun wọn ẹni tí ò bá gbọ́ mi dáadáa kó nawọ́ sókè. Gbogbo la máa ń gbóhùn agogo. Ohun ò ní kú mọ́ yín lẹ́nu. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ọjọ́ òní wípé ó wá sí ìmúṣẹ. Sunday Igboho inú gbogbo wa ló dùn sí ẹ torí pé bí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ nígbà tí ó wà ní ìdálẹ̀ a sọ̀rọ̀ mo ṣàdúrà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbèsè ayé ẹ pé iyì ló ń padà bọ̀ wá gbá o nǹkan báyìí ló bọ̀ wá dá sílẹ̀ o tó bá lelele ó sì bọ̀ wá rọ́ o gbogbo ẹ̀ pátá ló ṣẹlẹ̀. Nígbà tí mo gbọ́ nípa ìwé ẹ̀kọ́ ìbí ni inú mi dùn sí jù o. Olódùmarè olófin sórí ìtẹ́ láíláí. Bẹ́ẹ̀ni. Mo tọ́ ọbẹ̀ yìí mo fẹ́ sọ fún ilé ní iṣẹ́ ayé àkọ́kọ́ tí mo kọ́ wá rèé. Kábíyèsí wá sí ayé rí. Gbogbo iṣẹ́ tí mi parí gbà yẹn ni mo wá parí. Lágbára Ọlọ́run Olódùmarè iṣẹ́ tí wọ́n bá rán ikọ̀ òun náà nìkan máa ń jẹ́ ẹ̀yìn máa jẹ́ iṣẹ́. Ìdáàbòbò òun ló ṣe pàtàkì jù òun ló ṣe kókó jù. Nígbà kùtùkùtù òwúrọ̀ mo rántí dáadáa tá a bá ti rí akọni ọmọ bíi Sunday Igboho ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ káàárọ̀ òjìrè gbogbo àwọn alágbára àwọn apèrè àwọn jọ wọ́n wá bẹ̀rẹ̀ sí dá nǹkan agbára jọ wọ́n bẹ̀rẹ̀ sí dájọ́ mo fẹ́ kí gbogbo yín mú mi lóhùn lẹ́nìí kékulé kó gbọ́ kó sọ fún toko gbogbo alágbára ilẹ̀ káàárọ̀ òjìrè gbogbo tá a bá ní kí gbogbo wa dájọ́ ká dájọ́ fólú ọmọ yìí. Ọ̀rọ̀ máa ń sábà yàtí. Ìtì ọwọ́ rẹ̀. Tó jogún nǹkan láíláí kan kó pamọ́. Ó yẹ kí gbogbo wa kó jáde ní àtẹ̀mí tí mo bá yín sọ̀rọ̀ ẹ. Tí mo jogún lórí ìtẹ́ yìí, àwọn tó ń ṣe ìdáàbòbò wa bí olú ọmọ yìí, èmi náà máa bẹ̀rẹ̀ sí kó tèmi jáde fún ilé mi.
Nǹkan wà nílẹ̀ káàárọ̀ òjìrè. Bẹ́ẹ̀ni bàbá. Ẹni tó bá mọ òwú ló rò pé títí ló mú. Tó bá di òwú fún. A mọ̀ pé òwú. A mọ̀ pé òwú tó òwú lọ. Ogun òkú wa nílẹ̀ káàárọ̀ òjìrè. Kò dẹ̀ ní ṣẹlẹ̀ títí láíláí. Àwọn aláṣekú wa nígbà kùtùkùtù ẹni tó ní òkígbẹ́ agbèjáde, ẹni tó ní egbé agbèjáde, ẹni tó ní kánọ̀kò agbèjáde, ẹni tó ní ọ̀kẹ́, tó ní ọ̀pọ̀lọpọ̀ ẹrú, tó ní ọ̀pọ̀lọpọ̀ jagunjagun akòjáde, wọn kò lé akọni lọ́wọ́. Kí ni wọ́n fi ń ṣoògùn náà? Owó ni. Ó wà nínú Bíbélì, ó wà nínú Quran. Owó ni kẹ̀kẹ́ ìyìn rere. Tó bá fẹ́ já ewé, tó fẹ́ já egbò, owó náà ló máa fi ṣe é. Owó náà wà nínú nǹkan tó fi ń ṣagbára. Ọ̀tọ̀ lóògùn, ọ̀tọ̀ lówó, ọ̀tọ̀ ní ìdáàbòbò. Ọlọ́run Olódùmarè òun ló ṣe bẹ́ẹ̀ kí gbogbo wa ká gbáríjọ ká fọwọ́sowọ́pọ̀ fún Sunday Igboho. Ó ṣe Ọlọ́run ló sọ o. Ẹni tó bá fẹ́ràn káàárọ̀ òjìrè ó fọwọ́ kún lọ́wọ́ o. Ẹni tó bá ti fẹ́ràn wa ní káàárọ̀ òjìrè èmi jọ ìwọ ojú mi gbogbo yẹn ò já kò bá kankan dé o. Kábíyèsí o. Òun ló ní kíkọjú ló lákọni. Orí tó wọnú gbọ́dọ̀ àwọn Fúlàní lọ ogun wọn ní yàdànù ní. Bẹ́ẹ̀ni. Ẹ bá ní Ìgbòho. Ajagun ńlá ló mọlẹ̀. Eégún burúkú ìjákèjákan. Ogun abẹ́nu gbọ̀ngàn. A ní kò lẹ́nu, kò láyà, kò má ṣe ọ̀lẹ tíótíó. Ogun ló jẹ́ bẹ́ẹ̀ o. Ọlọ́run ti kọ́kọ́ ṣẹ̀dá àyè fún ẹ. Àyàní nílò ogun. Gbogbo ọ̀rọ̀ mo sọ fún yín o. O wà ní ṣìrìn. O ní ṣiṣẹ́ ìṣe. Iṣẹ́ gbogbo wa ló ṣe. Gbogbo tá a ní ká dájọ́ fún ẹ báyìí. Èyí tí bá lè dájọ́ ní gbangba wà dájọ́ fún ẹ lẹ́yìn. Èyí tí bá lè dájọ́ ní kọ̀rọ̀ wà dájọ́ fún ẹ. Wọ́n ní tó ògbẹ́ ní bá dá yín lójú kí àwọn ṣe wọ́n fi ẹ́ gbáyé nítorí ó dájú. Gbogbo ẹ̀mẹ̀wà gbogbo ìlú ẹkùn tó ń wà pẹ̀lú olóyè Sunday Igboho mo dúpẹ́ lọ́wọ́ yín o. Wọ́n ní tó o bá láṣọ ogun, tó o lọ́mọ ogun, tó o lọ́mọ ogun wẹ̀yìn ẹ̀rọ. Inú gbogbo wa ló dùn sí ẹ. Ó ṣe é ṣe kó máa ṣe lọ o. Bó o ṣe ń ṣe ni kó o máa ṣe lọ. Orí ọ̀fẹ́ lórí gbà, àánú lórí gbà, ìbùkún lórí gbà. Ìgbà tó wá síbí kẹ́yìn, ó ní wọ́n ń fara ní ẹ́, wọ́n ti mú gbogbo àkáǹtì, wọ́n ti so gbogbo ẹ̀ mọ́lẹ̀. Mo ní kò sí wọn yọnu agbègbèsẹ̀. Mo lọ bá lọ́ọ̀yà Ọlágbèsì. A lọ sọ́tún, a lọ sósì, báwo la ṣe máa ṣe? Àti gbogbo orin yẹn, Ọlọ́run ṣe. Ọlọ́run dẹ̀ gba àkóso. Àwọn ẹ̀yà kan tiẹ̀ yá. Kábíyèsí ọ̀ni ó ti fẹ́ fún olóyè Sunday Igboho tó yẹ ó ti fẹ́ fi ká gbogbo ayé rí o. Mo ní èmi sùn. Ààrẹ orílẹ̀-èdè wa bú sẹ́ẹ̀lì yìí. Mi ò mọ̀ bóyá ẹ rí i. Kábíyèsí Sunday Igboho, olóyè Sunday Igboho ìyẹn máa pọ̀ sí. Ìyẹn máa pọ̀ sí. Mo fi dá ẹ lójú lè ní. Ìwọ tó ṣojú wa ní Ifẹ̀ kọ́kọ́ tiẹ̀ tó gbọ́dọ̀ sí àìṣojú lọ́ṣun ní gbogbo Ọ̀ṣun.
Màá pè ẹ́, mo máa pè ẹ́ kò tí ì kàn ẹ́. Ó ṣe pàtàkì púpọ̀ púpọ̀. Ààrẹ orílẹ̀-èdè wọn kú sẹ́ẹ̀rì rẹpẹtẹ. Mi ò tiẹ̀ rò pé mo rí ààrẹ tó rẹ̀ níbẹ̀ yẹn gan rí nígbò níta. Ẹ̀rí yẹn pọ̀ olóhùn Olódùmarè àti àwọn aláṣepọ̀ wọ́n máa dúró de olóyè Sunday Igboho. Nígbà tí gbogbo orílẹ̀-èdè wa tá à ń sọ̀rọ̀ ọ̀rọ̀ Sunday Igboho là ń sọ. Yíyẹ ló máa ń yẹyẹ lé o. Yíyẹ ló máa ń dé àdàbà. Bó ṣe ń yẹ kò ní yẹ sílẹ̀. Bó ṣe ń yẹ kò ní yẹ sílẹ̀. Tó gbé lọ́wọ́ yìí ó lágbára o. Ó ti kọ̀tọ̀ sílẹ̀. Ó ti wá sáyé. Ó ti nípa ọ̀pọ̀lọpọ̀ ló wá sáyé tí ò mọ̀ pa tó fẹ́ ní o. Ṣùgbọ́n ó ti nípa o. Tuntun fi nílẹ̀ yìí. Òótọ́ ọdún olóńgbò mi nílẹ̀ ṣá. Mo fẹ́ kó o fi òótọ́ ọdún sí i. Ọ̀dọ̀ lówó owó máa bẹ́ẹ̀ ní o. Owó máa bẹ́ẹ̀ ní. Ọ̀dọ̀ ní iyì. Torí owó la fi ń ṣe ilé ayé. Ìwà ayé la fi ń ṣòde ọ̀run. Tó bá lọ fẹ́ ṣe ìṣúra. Owó náà fi rà bọ́n, owó náà fi rẹ̀ tù, owó náà fi rà dá, owó náà fi já ewé àti egbò. Gbogbo ẹ̀ lágbára Ọlọ́run Olódùmarè àwọn aláṣepọ̀ àti orí ìyá wa jẹ́. Mo wá fẹ́ rọ̀ yín o, nítorí òótọ́ oníkẹ́gbẹ́ lọ́wọ́ nínú òru ẹ̀kọ́ ó ṣe pàtàkì. Òótọ́ ló máa ń tọ́ wá sáyé ilẹ̀ káàárọ̀ òjìrè o. Ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́ ẹ má ro owó o, ẹ má gbìbọ̀dé. Iṣẹ́ tẹ̀ ṣe ìhó kan pa, iṣẹ́ àyà níní ni, iṣẹ́ ìlọsíwájú ni, iṣẹ́ ìfọkànbalẹ̀ ni, iṣẹ́ ìdàgbàsókè ni, gbogbo wa mo tún sọ, ẹ mú mi lóhùn dáadáa, gbogbo wa ló yẹ ká gbáríjọ, ká kó gbogbo tá a ní, ká kó lé Sunday Igboho lọ́wọ́. Àwọn àti ìjà bàbá àtọmọ́ ta ti dà rẹpẹtẹ, kọ́ ìtumọ̀ bí wọ́n ti dà dáadáa. Àwọn mi ni wọ́n òṣàtò bí tó gbọ́dọ̀ lórí tó lọ lórí tó lé. Ṣùgbọ́n màmá ní màmá mi ní ṣáàfi fún wọn ní. Àwọn gbogbo wà bí ó ti bá mi jà dáadáa ọmọ mi náà gbogbo yín. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n bá ní máa ta ń dànù ní. Ọmọ burúkú, ọmọ líle lọ́jọ́ tiẹ̀. Ọmọ líle torí nǹkan káàrọ̀ òjìrè ló ń gbé lọ́wọ́. Ládé ìkọ́mọ́. Torí ẹ̀ ni mo ṣe máa ń wọ̀ ọ́yà. Tẹ bá mú mi nígbà yìí, ẹ̀rọ kò ń dùn mí ni, kì í dùn mí. Omi tá a fi sẹ́yìn kì í mọ́ lára. Torí pé iṣẹ́ káàrọ̀ òjìrè lè gbé lọ́wọ́. Kò yí ọ̀pọ̀lọpọ̀ pé àkìtàn ni mí. Ojoojúmọ́ ni mò ń gbọ́ rẹ. Àkìtàn oríṣiríṣi lọ́rọ́ máa ń kó lọ bá. Sunday Igboho ẹrú bá mo ní ìwọ ló ní mí kò sí ìjà mọ́ ọ̀rọ̀ ilẹ̀ káàárọ̀ òjìrè ní ṣùgbọ́n mo wá sọ lónìí sẹ́ gbogbo alágbára ilẹ̀ káàárọ̀ òjìrè bójú owó ní ẹ bá mi gbé fún Sunday Igboho tó bá rọ́lá ní ẹ bá mi gbé fún Sunday Igboho orí ìfẹ́ àṣẹ ni mo ti ń sọ ọ̀rọ̀ yìí o tó bá jẹ́ ògùn ní ẹ bá mi gbé fún olóyè Sunday Igboho àti gbogbo òru ẹkùn lápapọ̀. Àwọn ẹlẹ́gbẹ̀jọgbẹ́ tó wà nínú ilẹ̀ káàrọ̀ ìgbọ́n bínú kí ló ń mọ ṣe lè fún Sunday Igboho ẹ̀yin náà yọjú síta. Ẹ̀yin náà yọjú síta. Kábíyèsí. Bẹ́ẹ̀ ni bàbá. Òun ló kù àkùnlẹ̀ káàrọ̀ òjìrè. Bẹ́ẹ̀ ni gbogbo agbárí sọ ọ́ ká gbé nǹkan fún ni. Kásàsì máa ràn án. Káṣíṣe máa ràn án. Kí èyí máa mú un. Kí ó máa mú láti inú ọ̀rọ̀ bí ọ̀rọ̀. Wọ́n lè máa rí bẹ́ẹ̀ fún o. Wọ́n máa ṣe bẹ́ẹ̀ fún o. Torí ìdí àṣẹ ni mo fi ń sọ yìí. Torí àṣẹ náà ló fi ń dùn àṣẹ òun lóru. Alábàáràṣẹ àṣẹ lórí ìtẹ́ yìí òun náà ni mo fi ń bẹ́ẹ̀ sọ yìí. Lọ kọ́ sílẹ̀ wá túbẹ̀ sí yàtọ̀ lẹ́ni o. Tó o bá ti ń wá ajé báyìí, wọ́n kọjú sí ibikíbi tó bá wà. Bóyá ìlà oòrùn ayé ni, o ní ọ̀ní sọ bẹ́ẹ̀. Lọ́jọ́ àti lọ́dọọdọ ojoojúmọ́ láì ṣe. Ojoojúmọ́ ọjọ́ kan péré.
jáde láti ṣe ètùtù lórí ìtẹ́ yìí nínú gbogbo ọdún bó ṣe wà nìyẹn àtọlẹ̀bọ́lẹ̀ ni mo wá sọ fún ẹ mo fún ẹ ní àṣẹ yẹn mo máa gbàṣẹ adé lọ àṣẹ gbogbo ògùn máa gbà lọ àṣẹ ìdáàbò ògùn máa gbà lọ àṣẹ ìlọsíwájú máa gbà lọ onígbà ọmọdé fẹ ògbé tó kárí àgbàgbà fẹ òṣùṣù káwọ dọ ọba náà tó lórúkọ tá a pè wá. Wọ́n ní ìtàwọn ojúkú lọ́dọ̀ bàbá ńlá wọn lọ́dọ̀ Oòduà onílẹ̀-èdè kí àwòjí kùtù àwọn ẹ̀rí jagun tó wọ́n máa ń ọba tó ń jẹ tó fún ní jẹ ọmọ òjí kùtù bẹ́yẹ jẹ. Ó ní tó ń jogún yìí àgùntàn bọ̀lọ̀jọ́ yìí kí ni ká fi ṣe wọ́n ní ó di ọjọ́ ìdìbò mẹ́kù. Wọ́n ní ta ni ká gbé orí fún wọ́n ní ká gbé fún ẹ̀gbá ọmọ aké wọ́n ní ta ni ká gbé ìwo fún wọ́n ní ká fún Ìjẹ̀bú ọmọ òkòrò ọmọ ewúrẹ́ fàṣẹ bá wọ́n ní ta ni ká fi ọpọlọ fún wọ́n ní alára ló lọ́gbọ́n ayé olónímọ̀ wọ́n fi gbogbo tó yẹ kọ́ ní wọ́n ní ìfun àti ẹ̀dọ̀ wọ́n ló kọ́ gbé fún àwọn ìyá mi àlà káàpàká àwọn láyé wọ́n kó lọ lágbára Ọlọ́run Olódùmarè ìdí ayé torí gbogbo olúkálukú ló ń wá káàkiri lágbára Ọlọ́run Olódùmarè ayé ò ní mú ẹ. ó wá kú gbọ́wọ́ tọ́ o wọ́n ní ibo la máa mú lọ wọ́n ní èèwọ̀ òrìṣà ẹrù Oòduà orílẹ̀-èdè jí bàbá ńlá kú bàbá wa. wọ́n ní àṣẹ tó wà lára tọ̀bọ̀lọ̀jọ́ ẹ̀kọ́ ọmọ la máa mú sí wọ́n ní a máa mú padà sí ọ̀dọ̀ Olúfẹ̀ ni o wọ́n ní bọ́lá Olúfẹ̀ máa fi sí wọ́n ló máa dá padà sórí ahọ́n ẹ̀ wọ́n dá padà sórí ahọ́n mi o a máa gbà bí gbà ọtí ni o. ọ̀gá lọ́wọ́ àwọn aláṣẹkù mi àṣẹ tó fún Olúfẹ̀ dọ́kì ní àná wọ́n ni mo fi ń wúre fẹ́ gbogbo tí mo wílẹ̀ ní àràárọ̀. Gbogbo àdáwọlé ayọ̀rísí gbogbo tí mo wílẹ̀ ní àràárọ̀ bó ṣe sọ a máa tulẹ̀ lótú Ifẹ̀ ní tí Ọọ̀ni máa ń ṣe nìyẹn Ọọ̀ni Olúbùṣe kìíní òun náà ló lọ tulẹ̀ nígbà tí Ìjẹ̀bú àti Ẹ̀pẹ́ Èkó Ẹ̀pẹ́ tí wọ́n ráyè ṣe owó mọ́ àwọn òyìnbó tí gbogbo ẹ ti dàrú ni wọ́n ní kí Ọọ̀ni Olúbùṣe kó wá 1903 Ọọ̀ni ò jáde rí orí ọ̀fẹ́ yẹn mo nígbà ẹ̀ bàbá máa rọ̀ ohun ilé máa gbọ́ ọ̀wọ́ aláṣẹ́kù mi ti ṣètùtù yẹn kọjá tí Ọọ̀ni fi lè ráyè jáde Sunday Igboho náà ti mẹ́nu bàtẹ̀ yẹn tó tọ́ ní bó ṣe rí nìyẹn pátápátá títí dé wọrí títí délẹ̀ Ìgbò ló jáde láàfin bẹ́ẹ̀ ló sọ fún yín ó ṣe lẹ káàárọ̀ òjìrè nìkan o pátápátá ló jáde wípé Ọọ̀ni jáde Olúfẹ̀ jáde báwo la ṣe fẹ́ ṣe àròrí gbé o kí àjàkálẹ̀ àrùn kó má wọ ọ̀dọ̀ àwọn wa kó wá wá sórí ìrùn ẹ̀ lé ní oríire ló máa mú jáde. Àṣẹ. Wà nínú ìlú ẹ̀kọ́ àyájẹ yín o. Orí nǹkan pérépéré lẹ́ ń ṣe fún alẹ́ káàárọ̀ òjíire. Ogun òní, ajínigbé, ogun ọ̀la, ajínigbé, oríṣiríṣi yẹ kó rí bẹ́ẹ̀. Àwa ní akọni ọmọ, àwa ní ká tún máa fà á lọlẹ̀. Ẹnikẹ́ni tó bá lò máa fà á lọlẹ̀, ó ló máa lù. Lọ́kọ́ sílẹ̀ o, lórí ìtẹ́ èmi ti bá kù tiẹ̀ o. Ilé ìta máa gbé jáde lójú ayé, ìta máa gbé jáde nínú kọ́lọ́fín, gbogbo ẹ̀ ló ti jẹ́ ti tiẹ̀ lẹ́nu. Gbogbo tí mo wílẹ̀ nípa àràárọ̀ bọ̀. Àyíbẹ̀ àṣẹ bẹ́ẹ̀. Àṣẹ bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀. Àyíbẹ̀ àṣẹ bẹ́ẹ̀. Àṣẹ bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀. Àyíbẹ̀ àṣẹ bẹ́ẹ̀. Àṣẹ bẹ́ẹ̀ àrí bẹ́ẹ̀. Tó
tó ó balẹ̀ ó dàṣẹ. Fún ìlú Ẹkùn mo máa pe gbogbo àwọn èèyàn tó jẹ́ ìkan lálẹ́ káàárọ̀ òjíire wọ́n ṣe máa fi ọlá sí inú yín láti máa fi ṣiṣẹ́ gbogbo tẹ bá nílò màá máa wá wọn tẹ bá ti tó bá kù díẹ̀ tó sáfẹ́rẹ́ tó kù díẹ̀ káàtó ẹ wá ránṣẹ́ sí mi. Gbogbo wọn lọ́lọ́kan ọ̀jọ̀kan wípé ọmọ yìí ẹ jẹ́ agbárí tán ẹ jẹ́ ká gbárùkù tì ẹ jẹ́ ká jọ ṣe é fìyẹn dá mi iṣẹ́ tèmi á ṣe nìyẹn. Wọ́n á ní tí ògùn ẹni bá wá dáyàn lójú àwọn àfikọ́kọ́ darí ẹni tó bá fẹ́ dáṣọ fún yàn àwọn tọrùn ẹ̀ èmi tí mo ní mo fẹ́ dáṣọ fún yín nígbà ìṣúná nígbà ajé ìyẹn la lè sọ síta eléyìí táwa tó kúrò náà baba ńlá wa àwa sọ nínú ìyá agbára wa lẹ Yorùbá o ẹni tó bá ní òsì ó tọra ẹ ní gbogbo wa máa gbárí sọ ẹ máa jọ kó fún ẹ ní pé máa jó lọ èmi wá fẹ́ dá májẹ̀mú 100 million naira. Ó máa gbà ní ẹ̀mẹ́wàá oríṣi ìgbà tó máa pẹ́ síra 100 million wà gba 10 million lọ lé ní. Ìyẹn mo fi ṣe abẹ́rẹ́ ní o mo fi paroko sí àwọn ọmọ káàárọ̀ òjíire ní gbogbo àwọn ọmọ káàárọ̀ òjíire tó jẹ́ nílá tó jẹ́ pípẹ́ Ọlọ́run dá wọn tó dá gíá tó dá ṣákíá mo ṣàfihàn lẹ̀ jẹ́gẹ́ ìgbìmọ̀ máa bẹ bá wọn sọ. Kábíyèsí. Torí pé ìgbà ìkẹ́ báyìí. Olófọwọ́ ti lé. Ìgbà aláàbò. Olófọwọ́ tó kiri. Alágbàdẹ̀dẹ̀ tó ti yúkú fò káàkiri ní gbangba. Ó yẹ ká kọ́wọ́ tiẹ̀. Torí ìdí èyí tí mo ní mo ṣe yìí mo mọ̀ pé mo tún sì máa ṣe jù bẹ́ẹ̀ lọ. Kábíyèsí. Ṣùgbọ́n eléyìí kó ká tó fi bẹ̀rẹ̀ ní kó lè fi paroko ní gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ òjíire kẹ́ ẹ tóbi dáadáa torí pé ìdáàbòbò ó ti lọ síwájú gbogbo wa o Ọọ̀ni ti ṣe tiẹ̀ báyìí o ẹ̀yin ni kẹ́ wá bẹ̀rẹ̀ kẹ́ lọ wá bẹ̀rẹ̀ máa ṣe ti yín náà fún ìlú Ẹkùn.